kudos to ADEYINKA. How do you even sleep at night? Why do we give kudos to him? Toba Los America. Wari watamume wajo ya photo. Iye ni wọ́n pè ní bàbá. Kò ṣe dandan ni kó wà pẹ̀lú ìyá wọn. Ìtorí àwọn ọmọ ADEYINKA kó máa ṣe yamayama, kó máa fi bàtà, kó máa gbárìn. Kò ní dáa fún ẹ LIZZY ANJORIN. Ẹ̀yin èèyàn wa, arábìnrin tí a mọ̀ sí DORCAS ADEYINKA ó ti jáde fún LIZZY ANJORIN o. Ó jáde fún ó wá blast rẹ̀ gidi gan ni. Ó ní báwo ni ọkọ rẹ̀ tiẹ̀ ṣe ń gbádùn rẹ̀. Ó sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí LIZZY ANJORIN. Ẹ̀yin tèmi ọ̀pọ̀rọ̀ kágbọ̀n o, ẹ jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin yìí. Ó lóun á bá ẹ láyọ̀ jẹ́. Ó lóun á bá ẹ nínú jẹ́. Sórí tèmi ṣe ń ṣe iṣẹ́ omi. Wàláhì mò ń farabalẹ̀ ṣe ni. Sórí bó ṣe ń dùn mọ́ mi tó gbásíkì. You are so wicked. And I don't care what you say. I don't care what you do. Even if you go and manipulate her mind, I don't care. I'm going to give that woman something. Because I know that she needs help. Ẹni tó ń tọrọ oúnjẹ tó ń sọ pé ẹjọ́ tó bá lè bá mi gbóúnjẹ wá mi ò mind. Ó ní ṣoríire LIZZY ANJORIN. Òfolómi ẹ̀fọ́ ń ṣe láti wò wàá súwé bèbè kẹ́yìn ayé ẹ̀ ni. Arábìnrin yẹn ó jẹ́ alálùbáríkà obìnrin, and I love and appreciate her for that. Kò ń ṣe Ayọ̀mídé ló send recording o, Ayọ̀mídé ló send díẹ̀. Ṣé mọ̀ pé wọ́n ti ṣe fóònù Ayọ̀mídé sí permanent recording? Kò ń ṣe Ayọ̀mídé doesn't know how to operate anything. You are so wicked. She needs help. You cannot help her. You cannot bless her with nothing. You left her on the street. Okay, let's say for example, bí ayé ṣe wà lójú títì yẹn, DORCAS ò sọ̀rọ̀ nípa ẹ̀ kò gbé wá. Bàbá ṣe máa jẹ gbá lọ nìyẹn. Nítorí pé kíni, nítorí pé ìwọ ọkọ àti ìyàwó ẹ wà lórí social media, ẹ fẹ́ máa gáàgì wọn, ẹ fẹ́ máa gáàgì wọn. Ó gbọ́ nǹkan tí ìyá amúdá sọ ni. Ìyá amúdá sọ pé òun ò gbọ́dọ̀ sọ̀rọ̀, tóun bá sọ̀rọ̀ ilẹ̀ máa dàrú. Ó ní owó, òun ò rí owó gbà lọ́wọ́ ẹ̀. Why are you giving birth to children that you know that you cannot look after? Ìyá Ayọ̀mídé bí ọmọ méjì, Ahmed àti Ayọ̀mídé. Ìyá amúdá bí mẹ́ta, that is 5. Fọlá bí méjì, that is 7. Ọmọ méje òun ló mú tó dà síta tó kí ẹ bọ́n ṣe ń jẹ bọ́n ṣe ń mu tí ẹ bàjẹ́ láti olórí burúkú ni ẹ láti sọ èbèbè. The truth must be told. I have told you already, this is not fracas. Nobody cares. This is not fracas. The woman knows she's hungry and she expressed herself. Let's play her voice. Emma Bo. Come on. Mommy, Kile gbọ́ tí yàyà sọ mo ní ẹ̀ ló mọ̀ ẹ́ káàsán mà. Ó ní mommy. She was expecting the call. She knew I was going to call her. Ó wá béèrè, ó ní ṣé mommy lélẹ́yìí or ẹni tí wọ́n sọ pé ó máa pè mí. Ah, ìkànnì ẹ o. Ìkànnì ẹ o. LIZZY ANJORIN, ayé ẹ ṣe bàjẹ́ báyìí. Ènìyàn lè bí pa òun oúnjẹ jẹ. Ó fẹ́ kí, if you can go and help her. We don't want to see her on that street anymore. 200,000